òṣèré yìí fẹnu kò lórí ẹ̀rọ ayélujára làwọn ayé bá fún un lésì burúkú. bí wọ́n bá ń pòwe pé ẹni tó sọ̀kò sórùlé ló fẹ́ gbóhùn onílé, tàbí tí Yorùbá bá sọ pé ìsọ̀rọ̀ nìgbèsì ìsúnkúnsímú nìgbésẹ̀ gangan, ohun tó ń ṣẹlẹ̀ sí gbajúgbajà òṣèré tíátà ilé wa kan lásìkò yìí làwọn ọ̀rọ̀ náà bá mu. níṣe ni Nkechi Blessing Sunday, arẹwà òṣèré tó lómi dáadáa tó sì tún yọnúyọ̀dí nì, tọ̀nà wá ọ̀rọ̀ láìpẹ́ yìí lórí ẹ̀rọ ayélujára ń lójú èsì ọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ sí rọ̀ fún un. lọ́tẹ̀ yìí ọ̀rọ̀ lórí báwọn kan ṣe ń ṣàròyé pé wọ́n ń gba ọkọ àwọn tí wọ́n sì ní kíní ọ̀hún wọ́pọ̀ láàrin àwọn onítíátà àtàwọn olórin, àwọn ẹni ayé ń fẹ́ gbogbo lòṣèrébìnrin yìí dá sí tó sì sọ èròǹgbà ẹ̀ nípa ẹ̀. àmọ́ kò jọ pé ohun tó sọ tẹ́ àwọn èèyàn àtàwọn olólùfẹ́ ẹ̀ lọ́rùn rárá, torí èsì tí wọ́n fún un kò bára dé. láàárọ̀ ọjọ́ ajé Monday ọjọ́ 17 oṣù kẹrin yìí ní Nkechi Blessing, òṣèré tó jáfáfá nínú fíìmù èdè Yorùbá àti òyìnbó ni, kọ ọ̀rọ̀ kan sójú òpó Instagram rẹ̀ lórí ẹ̀rọ ayélujára báyìí pé kò sí nǹkan tó dùn bíi kéèyàn gba ọkọ ọlọ́kọ kẹ́lòmíì wá tún gba ọkọ òun lọ́wọ́ ẹni tó kọ́kọ́ já àgbà. ó lè gbé ó lè gbà á ni, ara àgbà lásán ṣí ni o. ọ̀rọ̀ tí Blessing kọ òun kò jù bẹ́ẹ̀ lọ, àmọ́ èsì ọ̀rọ̀ rẹ̀ pọ̀ yamùrá ni. ẹnìkan tó pèrè ní netizen fèsì pé ó ti hàn pé Noella lobìnrin yìí ń tahùn sí, àmọ́ ọ̀rọ̀ lè dùn sọ lẹ́nu ẹ báyìí, ó dìgbà tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ẹ. ó jẹ́ máa gbàdúrà kí ọkọ ẹ má lọ rí ẹni bí ọkọ ẹ̀ míì níta lẹ́yìn ìgbéyàwó yín. Maila kọ ọ̀rọ̀ tiẹ̀ pé ọkọ tí kò ní láárí ni wọ́n ń gbà, ọkùnrin tó bá ti fẹ́ lọ tẹ́lẹ̀ ni wọ́n ń jágbà, ọkọ tó bá jẹ́ ọkọ gidi máa ṣolóòótọ́ síyàwó ẹ̀ ni, àmọ̀ràn aburú lèyí tó kọ yìí o. ẹlòmíì tún kọ ọ̀rọ̀ tiẹ̀ pé kì í ṣe nǹkan ire ni kéèyàn gba ọkọ ọlọ́kọ o, ìbáà jẹ́ ọkọ tàbí boyfriend ọmọlàkejì. ó ti tásìkò tó yẹ káwọn obìnrin tó bá kúndùn irú àṣà pálapàla bẹ́ẹ̀ lọ kọ́gbọ́n kí wọ́n sì jáwọ́. ẹni tí kò bá sì jáwọ́ lẹ́rọ̀, ohun tójú ẹ̀ bá rí kó faramọ́ ni. ẹnìkan tún ní èyí ga o, ọkọ ti wá di àpótí ìdìbò tí wọ́n ń jágbà bó ṣe wù wọ́n báyìí, ọ̀rọ̀kọrọ̀ gbáà lèyí. báyìí làwọn èèyàn fèsì lóríṣìíríṣìí sí ohun tí Nkechi Blessing sọ. ó sì jọ pé òun alára ka àwọn èsì náà, bó tiẹ̀ jẹ́ pé àwọn díẹ̀ kan sọ pé kò sóhun tó burú nínú ọ̀rọ̀ ọ̀hún, èrò ẹ̀ ló sọ. àmọ́ gẹ́gẹ́ bó ṣe wà nínú ọ̀rọ̀ kan tí Nkechi tún padà gbé sójú òpó rẹ̀ lábẹ́ ọ̀rọ̀ tó kọ ọ̀hún, ó ní ẹ rọra bú mi o, mi ò dárúkọ ẹnìkan o, ọ̀rọ̀ tí mo kọ kì í ṣe àṣẹ, ohun tí mo rò ní tèmi nìyẹn, ọ̀rọ̀ tó bá sì wù mí ni mo lè kọ sójú òpó ayélujára mi ò rẹ́ nìkan níṣẹ́ o. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.